A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, àwọn wòlíì gidi, àwọn àfáà gidi àtàwọn pásítọ̀ lóríṣiríṣi tí wọ́n jáde láti ṣètò àdúrà fún Alhaji Wasiu Alabi Pasuma Ọdẹ́tọ́lá tí pásítọ̀ Múyìwá Akọ̀gùn tí wọ́n rìnà sí wọn wípé àwọn lálàá tí ó dá sí wọn àti pásítọ̀ kan náà. Ṣùgbọ́n ẹni tó kàn yà mí lẹ́nu ni pé púpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ kúkú níṣẹ́ ni wọ́n ń bú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n rìnà sí Alhaji Wasiu Alabi Pasuma. Ẹ̀dọ́ kò lè bá máa rí bẹ́ẹ̀ náà. Alọ́pọlọ jura wa lọ, òye sì yé wa jura wa lọ. Ẹlòmíì kó búyàn lórí social media yẹn ó ní iṣẹ́ tó ń yàn láàyò. Àtẹni tó ṣe dáadáa wọ́n á jáde wọ́n á bú, ẹni tó kù díẹ̀ káàtó náà tẹ́lẹ̀ tán wọlé ti fẹ́ mú lọ́wọ́ wọ́n á jáde wọ́n á bú. Kí ni ẹ̀ṣẹ̀ ẹni tó rìnà tó lálàá sí yàn? Mo dẹ̀ ṣàkíyèsí pásítọ̀ yìí, tẹ́ bá lọ wo orí IG ní orí TikTok ní Facebook ní, pásítọ̀ yìí wà ń bẹ̀, ìyẹn pásítọ̀ Múyìwá Akọ̀gùn, ṣùgbọ́n ẹ lè rí tẹlifóònù nọ́mbà nínú gbogbo àwọn fídíò tó ṣe. Pásítọ̀ yóò fi, mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pè mí pé abẹ́rẹ́ ẹ dákun a ní ìdí nọ́mbà pásítọ̀ yẹn, UK, London, káàkiri all over the world náà ti ń pè mí pé àwọn fẹ́ gba nọ́mbà pásítọ̀ yẹn láti pray fáwọn. Wọ́n rí nọ́mbà pásítọ̀ yẹn, tó wáyé pé lómi ni ó máa fi nọ́mbà ẹ̀ sí léyìí tí òun náà á rí bí opportunity táwọn èèyàn oríṣiríṣi ọmọ akọ àdádì, in fact ẹ fẹ́ kẹ́ rí iná sáwà náà fẹ́. Irú àwọn èèyàn báyẹn dẹ̀ léyìí wọn yìí sábà rí iná sí yíyan ní gbogbo ìgbà nígbà tí wọ́n ṣe àwọn atúrọ́ tàbí ìlúbọ. Ẹ bẹ̀rẹ̀ sí ní já àwọn kan jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní bú pásítọ̀ yẹn pé ìran burúkú ni wọ́n rí yẹn. Ẹ̀yin báwo ni làákàyè ṣe jìnnà sí yín? Báwo ni ẹ ṣe ní làákàyè? Sí pé Ọlọ́run bá fi ìran àyàn kó mọ̀ tó ń jáde láti sọ fún ẹni tó ń ríran sí mọ́. Bíbélì ní ègbé ni ẹni tí a fi rán tí ò jẹ́, ègbé sì ni fún ẹni tí a fi rán tó ń jí iṣẹ́ tí ò rí. Ẹ ti sọ social media, ẹ ti wá sọ di pé kò wá sẹ́ni tí ẹ lè bú. Àtẹni tó ṣe dáadáa ẹ ṣàfẹ́ rí nǹkan kan wí sí i, kan sáré mọ̀ pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ. Ẹni táwọn kó rìnà sí kò bínú, ní tí ó sọ pé ó jáde ó pe àwọn àfáà, ẹ sì mọ̀ wípé ẹni tí ó níbẹ̀rù tó sì ní ìpayà ni. Alhaji Pasuma ti arrange àwọn àfáà lóríṣiríṣi, àwọn pásítọ̀ lóríṣiríṣi, àwọn tó sì gbé oníṣẹ̀ṣe náà jáde láti fún ní àdúrà. Kí wà ní tèmi àti ẹ tẹ́ wá jáde tẹ́ ń bú pásítọ̀ bó ṣe lè máa rìnà sí bàbá yín lórí ìnà sí ní àbí ìyá yín? Àbọ̀rọ̀ tọ́ ó tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ kó dòdìdí. Ẹ jẹ́ ká máa mọ tá máa sọ. Tẹ́ bá lọ wo pásítọ̀ yẹn, ẹ lè rí tẹlifóònù náà, kò fi nọ́mbà sí gbogbo àwọn láti bí 2017-16 kò fi nọ́mbà sórí péjì ẹ̀ rí. Torí pé àwọn kan wà máa kọ́ ẹ̀ á wá fi ìyẹn fi trend àbí fi máa gba iṣẹ́. Kò sí kó wá lóde tá à ń jáde tá a wá ń bù. Ẹja níbẹ̀rù Ọlọ́run o. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ lórúkọ mi, Sọ́nà Yáfikúdé orúkọ tó juwó lọ. Abọ́ra tí kì í bá òun kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, àṣà oníbalẹ̀ kó gbé pọ̀ sí, àwòdò oníbalẹ̀ kó gbódò yán, olóògbójú máa bẹ gúngún, alábàlá ló fún dásọ orin táǹkọ́ tẹ̀lé gún lẹ́yìn náà ń pè ní ẹ̀sà. Ẹ̀sìn wo tẹ́ ń wò wá, ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa àti YouTube wa, TikTok wa, ẹ̀sìn púpọ̀ tẹ́ ń fọ́lọ̀ wa o, kò ní bàjẹ́ fún yín. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi
fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmàrè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sọ́dọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kọjá nkárì wọ̀ ìdènà ní. ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.